Wàhálà rẹpẹtẹ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn nítorí ọ̀rọ̀ ẹni tí yóò ṣojú fún àwọn èèyàn ẹkùn ìdìbò Ìjẹ̀bú nílé ìgbìmọ̀ aṣofin àgbà ìyẹn Senate. Ọ̀rọ̀ náà ti lágbára yéye. Ohun táwọn èèyàn sì ń sọ báyìí ni pé ọ̀rọ̀ yẹn ti dìjà àgbà méjì. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ògùn ló wà lórí ipò ọ̀hún lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó sì ń lo sáà lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ògùn náà múra gidigidi láti fi àdàgbé ètò ọ̀rọ̀ sílé ìgbìmọ̀ aṣofin àgbà. Ṣùgbọ́n Ọ̀túnba Gbénga Daniel ti sọ pé kò jọ nítorí a kì í gba ìkàkà lọ́wọ́ akítì, kò sẹ́ni tó lè gba ipò yẹn lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ pàpà panupọ̀ pé Dàpọ̀ Abíọ́dún ni kó máa nìṣó ní àbẹ̀ ní kété tó bá ti parí sáà rẹ̀ yanyan. Ṣùgbọ́n Gbénga Daniel ti yarí kanlẹ̀ pé kò sí ohun tó ń jẹ́ consensus candidate lórí ipò sínétọ̀ tó bá ṣiṣẹ́ lágbọn gómìnà níbi tí Yáyì ti gba tiẹ̀ ní jẹ̀lẹ̀ńkẹ́. Òun ṣetán láti lọ pámárì pẹ̀lú gómìnà Dàpọ̀ káwọn jọ náà tán bí owó. Ó làwọn méjì bá fi ìtàn ńlá balẹ̀. Ọ̀rọ̀ ń pọ̀ ó ya ẹ̀yin gómìnà yìí ẹgbà kìíní ọ̀hún lẹ́nu mi. Ọ̀rọ̀ state tá à ń bá bọ̀ yìí gbogbo nǹkan tó bá gbà Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Kọ́kọ́ sí wa la wá ṣe. Mo dẹ̀ ti dé ní aago 10 pé ká wọlé òun náà lè bá wa rí yìí. Wọ́n ní ká má wọlé níjẹ̀bú òde. Òrìṣà Ìjẹ̀bú òde. Òrìṣà Ìjẹ̀bú òde. Òrìṣà Ìjẹ̀bú òde. Àdèrè àríjà o. Àdèrè òrìṣà Ìjẹ̀bú. Àdèrè àríjà o. Ṣe nǹkan kan bíbá ilé mi tí mi ò sí ń bẹ̀ òfo ọjọ́ ọkọ̀. Nítorí pé láìkó ẹ̀kìrì kí ni mo sọ mo ní láìkó ẹ̀kìrì so ẹgbẹ́ kan máa ṣeré ọwọ́ You know, I was here when Governor Musu became governor. I was here when Governor Daniel was governor. I actually ran against Governor Daniel then. As soon as he emerged in the primaries, I was one of the first to congratulate him, and I gave him all my structure. I delivered to him and I supported him. You know, and we know what we've done for each other over the years. I know what my relationship with Daniel was when I assumed office, you know, and how I held his hand to ensure that he was integrated back into the party. You know, and these are facts. These are facts. I know what I did for Governor Daniel to become a senator. I've never said this publicly, and I'm saying it now. I know what I did for him to emerge as senator. You know, Chairman is here. Senator Mustafa, they are here. They were the front runners in that election. You know, I know what my intervention was to get them to step down for him to emerge as senator. We entrusted it to him. If Governor Daniel now believes that the only way to repay me is to be sponsoring negative media attacks against me, I leave him to his conscience.